Gbajumo Pasito ni tó jẹ́ olùdásílẹ̀ ìjọ Lord's Chosen Charismatic Church èèyàn pásítọ̀ Muka Lazarus ó mà ti jẹ́ kó ìlú mọ̀ pé Ọlọ́run ń bínú sí gbogbo èèyàn tó wà lórí ayé o bẹ́ẹ̀ ló ní bí gbogbo wa ò bá tètè lọ tọrọ àforíjì ká sì ronú pìwàdà Ọlọ́run ti ṣetán báyìí láti pa gbogbo èèyàn run láìpẹ́ láì jìnnà. Lásìkò tí ìjọ Lord's Chosen tọ́pọ̀ àwọn ọmọ Ìgbò tó máa ń lọ jù tó ń ṣe ètò pàtàkì kan ní olú ilé ìjọsìn wọn tó wà lágbègbè Ìjẹ̀ṣà Tẹ̀dó nípínlẹ̀ Èkó ìní pásítọ̀ Lazarus ló mà ta àwọn èèyàn lólobó. Pásítọ̀ Lazarus ní Ọlọ́run ń bínú gidigidi sí gbogbo àwọn èèyàn ó ní kò yọ orílẹ̀-èdè kan sílẹ̀ ó ní gbogbo orílẹ̀-èdè àti gbogbo ẹ̀yà tó wà lórí gbogbo èèyàn tó wà lórí ilẹ̀ ayé yálà ọkùnrin àbóbìnrin ló ń bínú sí o. Pásítọ̀ Muka Lazarus ní àwọn ìwà burúkú táwọn èèyàn ń wù bí ìwà ìpànìyàn ìwà ìjínigbé ìwà aṣẹ́wó àti àwọn ìwà burúkú míì tó ń rí olúwa ní tó ń kó olúwa ní ìríra ni ló ti gba orílẹ̀ ayé. Pásítọ̀ Muka Lazarus wá jẹ́ kó di hàn pé èyí tó ń bí Ọlọ́run nínú jù gan-an ni pé ọ̀pọ̀ àwọn ẹ̀ṣẹ̀ tó jẹ́ ìríra yìí ni làwọn èèyàn ti wá sọ dẹ̀tọ́ o. Ó lọ́pọ̀ àwọn orílẹ̀-èdè ni wọ́n ti sọ oyún ṣíṣẹ́ ni wọ́n ti sọ di ẹ̀tọ́ tí kò sí ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ wọn láti ṣe oyún. Yàtọ̀ sí èyí ó láwọn orílẹ̀-èdè míì wọ́n ti sọ ìbálòpọ̀ ọkùnrin àti ọkùnrin obìnrin àti obìnrin ìyẹn homosexual wọ́n ti sọ di nǹkan tó dẹ̀tọ́ tí kò ń ṣe ẹ̀ṣẹ̀. Ó ní gbogbo kìíní yìí ó ń bí Ọlọ́run nínú. Bákan náà ló tún ní Nàìjíríà tá a wà yìí gbogbo àwọn obìnrin tí wọ́n ń wọ ṣòkòtò tí wọ́n ń fi irun kún tí wọ́n ń lo wíìgì tí wọ́n tún ń lo ìkánná ìyẹn tó wá ní fixing of nails. Ó ní gbogbo nǹkan bẹ́ẹ̀ ń rún Ọlọ́run nínú gidigidi tó ń bí wọn nínú. Àwọn ọlọ́tí ń kọ́ ó láwọn tó ń ṣe tó ń mutí náà inú Ọlọ́run kò dùn sí wọn. Ó rí gbogbo nǹkan báyìí ó ń bí Ọlọ́run nínú tọ́lọ́run sì ti kìlọ̀ fún òun pé òun múra láìpẹ́ láì jìnnà láti pa gbogbo ẹ̀dá alààyè tó wà lórí ilẹ̀ run nítorí ẹ̀ṣẹ̀ náà ti pọ̀ jù. Pásítọ̀ Muka Lazarus wá dákẹ́ o. Bàbá mú ọ̀nà àbáyọ wá. Bàbá ní ọ̀nà àbáyọ tí Ọlọ́run sọ fún un ni pé kí gbogbo èèyàn tètè lọ ronú pìwàdà. Ó ní kí gbogbo àwọn olórí orílẹ̀-èdè káàkiri àgbáyé kí wọ́n yẹ ọjọ́ kan sọ́tọ̀ láì yọ ti mùsùlùmí àti kìrìsìtẹ́nì sílẹ̀ kí wọ́n ti sọ ọjọ́ náà ní ọjọ́ ìrònú pìwàdà ìyẹn World Repentance Day. Ó ní lọ́jọ́ náà ní gbogbo ayé ni wọn yóò wólẹ̀ síwájú Olúwa tí wọn yóò máa bẹ̀bẹ̀ fún àánú àti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Ó ní bí a kò bá ṣe báyìí táwọn èèyàn kò sì yí padà ó ní ẹ̀rù ń ba òun kó má jẹ́ pé lójijì láì lérò ènìyàn Ọlọ́run yóò fi ìbínú pa gbogbo orílẹ̀ ayé rẹ́ gẹ́gẹ́ bó ṣe ṣe ní ìlú Sódómù àti Gòmárà inú Bíbélì ọjọ́sí.